Africa Content TV. Àwọn tí ẹgbẹ́ fún àti Nàìjíríà tó lè rán àbága àgbàdo wọn tó sórí. Àwọn èyí làbága àwọn òṣè. Àwọn òbí ọgbọ́n ní ìwọ̀n bàtò. Àdúgbò pẹ̀lú àwọn ìbàjẹ́ ìṣe dáadáa. Bá a ṣe àdúgbò àwọn tó bá ìgbà àwọn. Ló jẹ́ bá àdúgbò ìṣe. Oní ẹjọ́ ló ṣe ní ẹtì náà tó dúró. Wọ́n láwọn olè dúró láàbá àwọn àgbẹ̀ dúró. Iná kí ìlú lọ́dọ̀. Wọ́n ní bá lọ́jọ́ òdùnkọ́ gbàlẹ́ ọmọ ìlú bẹ́ àwọn ọjọ́ lóye àwọn ọmọ ìlú yá. Wọ́n ní bá lọ́jọ́ òdùnkọ́ àwọn tèmi ní bá lọ́jọ́ òdùnkọ́ àwọn ọmọ ìlú bẹ́ àwọn ọjọ́ lóye. Wọ́n ní bá lọ́jọ́ òdùnkọ́ àwọn tèmi ní bá lọ́jọ́ òdùnkọ́ àwọn ọmọ ìlú bẹ́. I